Africa Content TV. Láwọn ìjọba ìbílẹ̀ eléyìí ti bẹ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ á rí wípé ó tọ́ bẹ́ẹ̀ ló yẹ láti máa ṣàgbélárugẹ àṣà wa torí wípé àṣà wa dùn ún pọ̀ kò sì sí tó tá a lè fi àṣà wa wé láéláé. A jẹ́ kí n máa pe ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ bíbí ti ilẹ̀ Ìbàdàn Olóyè Báyọ̀ Oyèrò pé kí wọ́n wá síbí yìí láti wá bá àwọn èèyàn sọ̀rọ̀ torí mọ̀ ọgbẹ́ bàbá àṣà ọ̀gá tààrọ̀ akú ìbáṣàdá àṣà òní torí tèmi bàjẹ́ láṣẹ Èdùmàrè aṣáájú ọdún yìí á ṣe tẹ̀mí láṣẹ Ọlọ́run kó tó di wípé àwọn ìjọba ìbílẹ̀ àti àwọn ẹgbẹ́ agbáṣàdá tí wọ́n fẹ́ tún dá wa lára yóò bẹ̀rẹ̀. Mo fẹ́ kí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níkàlẹ̀ wípé wọ́n ṣeun gan ni a kú àtàárọ̀. Ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan àwa lára àṣà ò ní bàjẹ́. Mo kí ọmọọba Ṣàngódò yìí wípé wọ́n ṣeun wọ́n kù kalẹ̀ nígbà tí à ń ṣe ètò lọ́wọ́. Obìnrin àkọ́kọ́ tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí tí wọ́n tún jẹ́ obìnrin àkọ́kọ́ tí ó jẹ́ sẹ́nítọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ màmá wa Alhaja sẹ́nítọ̀ Monsurat Sumanu wọ́n wọ àárín wa bí màmá ẹ ṣeun gan ni àgọ́ àṣà.